هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بطاعية الدين ضابطها حبيب الملايين رقنا الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا لطاعية الدين ضابطها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه وسلم. آمين. ọjọ́ tí lọ díẹ̀ àmọ́ bó tilẹ̀ wù kí ọmọ níwọ̀nba nínú nǹkan tí Ọlọ́run bá yọ̀ǹda fún wa á wí torí pé ayé tí a wà yìí Ọlọ́run ló parí ẹ̀ fún àwọn àgbàlagbà tí ó ṣe àlùfáà wa Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá tọ́sẹ̀ wọn alẹ́ ìwọ́ tó wíbẹ̀ wọn kò ní bàjẹ́ fún ọ. Àmín Allah. ẹ tún wíbẹ̀ lẹ́ẹ̀kan sí i. Adamallahu wa hayatahu. a kí àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bàbá wa Ìmáàmù Sango bàbá wa Khalifa Sheikh Adam Shadhali Adamallahu hayatahu. alfa wa Ọ̀gánijà Adamallahu hayatahu. a sì kí àwọn tí wọ́n ń bẹ níkàlẹ̀ àwọn bàbá wa láti Ìlọrin àwọn bàbá wa gbà àfi tí wọ́n kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ ó kí Alhaji wa Mikael Ọlárẹ̀wájú Adamallahu hayatahu wa dawlatahu. Ọlọ́run kó bá wa kí yín. Àmín. a kí gbogbo ẹ̀yin alága láti òkè désàlẹ̀ tánjẹ́ ti Nurul Huda ọlọ́mọsàbá wa wà pẹ̀lú yín. Àmín. Àmín. a kí ẹ̀yin ìyálóbìnrin náà ẹ̀yin alásàlátù Nurul Huda a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ àwọn wa ansar àtẹ̀yin muhajirun lè Sheikh Ibrahim láti òkè èdèsàlẹ̀ èdèrè àlùfáà wa tí wọ́n darí ètò àfáà wa Abdul Aziz ọlọmọsàbá wa dúpẹ́ fún yín. Àmín Allah. Àmín. akí bàbá wa mudirul markaz Adamallahu hayatahu. ẹ̀dá kẹbà wa sadamallahu hayata Adamallahu hayatahu. àlékún ìjẹjà ọ̀tá Ọlọ́run kó ṣe fún bàbá wa mudir Àmín. ọlá àwọn ẹni Ọlọ́run Àmín. kọba wa fi sọ rẹ̀ sọ wọn ẹ sáà méjìlá tọ̀sán àti sáà méjìlá tòru Àmín. ọlá la ilaha illallah. Àmín. mo wá kí àlùfáà wa ẹni Ọlọ́run
خيرة من أخيار الناس. حياكم الله. إنه أوان السايا تلون دا لوني تلو آياتو نلو تسددي أوان تانا أولا الفا وليلا. وربك يخلق ما يشاء ويختار. الله أبارك والنبي ربك أبارك تنتوب وتنريو يخلق ما يشاء. أي قولوا لمن يعني كاكو يخلق ما يشاء. انتوبا ومن إدا ننو يراكو ويختار. يسي سؤال ساكي بي كنيو يخلق ما يشاء ويختار. إمي ọlọ́run adán tó wù mí nú ẹyẹ má sì sálẹ́sà gẹ́gẹ́ bí ọ̀kín. يخلق ما يشاء ويختار. kódà èmi ọlọ́run adán tó bá wù mí inú irúgbìn má sì tún sàyí tó wù mí lẹ́sà mẹ́ òun la yóò máa wá kí àwọn irúgbìn mi ń bẹ ilẹ̀ làwọn náà ti ń jáde àmọ́ ànídìí wọn á máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn á máa má wọn lójú ni àmọ́ ọlọ́run á máa sàwọn àmì ìlẹ́sà bá a bá rí lójúmọ́ rẹ̀ gbádùn inú àwọn arúgbìn inú ẹ̀ ní ẹ̀kú. ويختار. inú ẹ̀ ní wọ́dú. ويختار. inú ẹ̀ lọ́yọ́. ويختار. inú ẹ̀ lẹ̀fọ́. ويختار. àwọn ewé pọ̀ nù pọ̀ àwọn nìkan kọ́lé ewé tí ń bẹ mẹ́. bákan náà sì ni kọ́lọ̀ gbogbo wọn rí. èyí ṣe táyé wá wọn yẹn wọn kì í tí wọ́n fa àwọn àmì bẹ́ẹ̀. inú àwọn ẹ̀sà èèyàn tọ́lọ̀ ń dá iná ní àlùfáà àwọn ẹlẹ́yìn la. ما كان لهم الخيارة. ما كان لهم الخيار kò sẹ́sà lọ́wọ́ ẹnìkan tí báyìí mọ̀ bẹ́ẹ̀ dà àwọn máa rò pa abẹ́rí báyìí ni gbogbo ẹ̀dá ní ń ṣàdúrà pé mo fẹ́ rí báyìí èyí tó bá wọ Ọlọ́run bẹ̀ ní Ọ̀yọ́ àwọn dúpẹ́ wípé nínú àwọn òlù tí wọ́n ń ṣàdúrà wípé Ọlọ́run yọ mí fàmí yọ sókè Ọlọ́run dá àfa àwa ẹlẹ́yìn là yọ ọwọ́ àṣeyín ní àmì látọ̀dọ̀ rẹ̀ wá ọwọ́ ajé kí ọlá yín kò jẹ́ ọ̀ràn jùmọ̀ yín ẹ rí ẹ wá kájú kò mẹ́ ẹ ń sọ lẹ́ẹ̀kan wípé torí pé ẹ fẹ́ dẹ́kìnì mọ́sálásí ẹ sì ta mọ́tò méjì. لا إله إلا الله. ẹni ẹ fi jọ náà lẹ fi jọ Maulana Shehu Sasili. رحمه الله. ẹ fi jọ Sheikh Adam ẹ fi jọ bàbá wa Mudir tọ́jà pé gbogbo nǹkan tí wọ́n ní láyé Ọlọ́run náà ni wọ́n fi gbogbo ẹ̀ sí ilé mélòó ṣe Ádámù kọ́ Maulana ṣe Ádámù kọ́lé yàrá ni wọ́n kọ́ tí wọ́n ń sùn mọ́tò mélòó ṣe ká Ádámù ń lò bẹ́ẹ̀ ni bàbá Mudirul Markazi wọ́n yan kakọ́ ilé lódì ilé tí bàbá ń gbé yìí wọ́n ti ń kọ́ nísìnyí tó ọgbọ̀n ọdún kéèyàn máa kọ́lé kó dídí Mudiru ó máa kọ́lé tí yóò gbé láàrin ọgbọ̀n ọdún kó sì má parí ẹ̀. La ilaha illallah. ẹni tí wọ́n ń kọ́lé ọgbọ̀n ọdún tí ò parí ẹ̀ lẹ́nu ìgbà tó tún rẹ̀ wọ́n yìí wọ́n ti tún ná 30 million láti fi ra kọ̀mpútà tí àwọn òǹtẹ̀ tí wọ́n mìíràn tẹ̀ ti ra 30 million sínú Markaz. Wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru. sẹ́ẹ̀rì gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ fọ́lọ́hún láyé máa ń sọ pé kò rí nǹkan kan sí. Hayyakumullah. gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ fọ́lọ́hún láyé ó pé kò rí nǹkan kan sí. àbá àwọn eléyìí là ẹ̀yin náà ò rí nǹkan kan sí. Masha Allah. bàbá Mudiru náà ò rí nǹkan kan sí. Masha Allah. torí wípé Ọlọ́run ni wọ́n ń ṣe é fún. Masha Allah. àmẹ́ni tí bá ń ṣiṣẹ́ fúnra rẹ̀ láyé ó ní ilé rẹ̀ di 5 mọ́tò rẹ̀ di iye báyìí ẹni kọ́ ló ń gbà fún. àlùfáà àwọn eléyìí là. Allahu hayatahu. mọ́ bá yín dúpẹ́ Alhamdulillah. níjọ́ náà tẹ́ ń ṣe kídímà tọ́wọ́ dantọ́ dà lónìí. Allah. òun ni àlùfáà wa Alifa Adam sọ. níjọ́ tí Maulana torí Shehu Sasili abàmìyàn ni ọwọ́ ajáde lára abàmìyàn òun là fàǹdà. ó tún wá
lọ́dọ̀ abàmìyàn òun ni Sheikh Adam rahimahullah. ọwọ́ apàdé ara wọn. Sheikh Usasili wá jẹ́ nìkan tọ́já sí wípé tí ń bá ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ ìtì ń bá ń wí lásìkò náà gẹ́gẹ́ bá lè bá ti wíhun bẹ́ẹ̀ náà lórí yóò sì máa ṣe. ẹni ọba kò bínú rẹ̀ ń gbà wọn tọ́ba yíjú padà fún yóò ṣe. ẹni ọba sì kò yọnu rẹ̀ yóò ṣe tọ́ba ṣàdúrà fún. ńgbà Sheikh Usasili èyí tí wọ́n ṣe káyìn yìí mo ní gbólóhùn kan mú tí wọ́n wí fún yín gbólóhùn wa ń ṣe dòní. alhamdulillah. nígbà wọn ń bá bọ̀ wá ẹ wá ń pè fa ìlú bimana maf'uli hayakumullah. wọn ni máa bọ̀ ọ̀rọ̀ náà wù. wa huwa man yatawalla Allahu riayatahu wa yahfazuhu. hayakumullah. ẹ̀yin lẹ́lọ́hùn. masha Allah. wala yakilu ila nafsi tarfata aini. ẹ wá wo bí táwọn bá ti gbé yín tán ẹ wá ní wala aqalla min zalika. Mọ̀lánà wá ní nǹkan kan ò ní sí ọ. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru. ẹni bọ́lá òun ní lásán nǹkan tí Mọ̀lánà ní òun ní sẹ́yìn náà ni ọ̀wá sẹ́yìn dòdò. ma kana lahumul khiyaratu subhanallahi wa ta'ala amma yushrikun. وامرأة لوط وعذر أبا إبراهيم وموسى هلكوا مع الهالكين. إلى مولانا لكن جنا وربك يخلق ما يشاء ويختار. àdúà tí wọ́n tọrọ fún àbá wẹlẹ́yìn là ń jọ́nà lọ́wọ́ sẹ́lónì. لهم الخيارة سبحانه وتعالى عما يشركون. mo jowó àdúrà tí àwọn ẹni eré ṣe fún yín lẹ́ẹ̀kan. mo jowó rẹ̀ mo sì ṣe wọn jẹ. àdúrà tí Maulana ṣe fún yín. àdúrà náà ṣe àmẹ́yìn lẹ fún àdúrà náà láyé kọ́ máa ṣe lọ. ẹ gbọ́ kò sẹ́ni ṣé Ádámù ṣàdúrà fún ọmọ kéwú tàdúrà rẹ̀ ọgbà ṣé ká Ádámù tiẹ̀ ṣépè lọ́mọ kéwú kan gbogbo ohun tí wọ́n kọ́ ni wọ́n lálùbáríkà. alhamdulillah. àmẹ́yìn tí ò dá ẹ̀ sá padà sínú ilé ṣé ká Ádámù ìhàn lára àlùbáríkà tí ń bẹ lára rẹ̀ ìhàn lára rẹ̀ wípé àbújá ń jẹ́ kù ni torí kò ní níyì. ó lè rówó kó sì rí nǹkan ṣe láyé aṣọ yìí ó bọ́ lára rẹ̀ ntí ọjà sọ yìí ó bọ́ lára yín ẹ gbàgbé ilé Sheikh Adam àti ẹtì kéwù gbogbo ọdọọdún Laylatul Qadri lẹ lọ gbogbo ẹ lẹ lọ o àmọ́ tó bá dijọ́ Laylatul Qadri ẹ̀yin náà wàá dúró láàrin àwọn ẹ kó àwọn ọmọ kéwù lọ tí wọ́n lu bàndírì ẹ̀yin náà ó sì dúró láàrin wọn. masha Allah. ẹ sì tún ṣe hidima Maulana Sheikh Usasili látọdún tí Maulana ti lọ gbogbo yín tí wọ́n ṣàdúrà fún náà làdúrà yìí gbà kò sẹ́ni tàdúrà rẹ̀ ọ̀gbà nù ọmọ kéwù Sheikh Usasili ìyẹn òun náà karama kan ìyẹn òun náà. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru. ọlọ́run ọba ní sẹ́sà ntọ́ba wùnú ntọ́ba dá. ma kana lahumul khiyaratu. kò sí ọ̀sà lọ́dẹ̀ nìkan. subhanallahi wa ta'ala amma yushrikuna. nǹkan mẹ́rin kan bẹ tọ́lọ́hún ṣe fún yín tí ọlọ́run ní ń chẹ́rìsì lára yín ọlọ́run ò lébélé yìí sàṣìmọ̀ wíwá tiwa náà níyà yín. àmín. nítorí wàá sọ mí ń gbọ́ ọba ya àmọ́ mẹ́rin kan mo rí iná ọ̀kan nú àwọn àfa ó ní nǹkan mẹ́rin kan bẹ tọ́lọ́hún bá ṣe é fún yàn oore ni. alakọkọ nù kẹmẹrin náà. bí arbaati alijuna jaati wa innaha. àbá yìí lọ tọrọ rẹ̀ ó nílẹ̀ arbaati. bí arbaati. ó
Oni America. أرجو نجاتي وإنها Kan wípé tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti pé sí òun la òun ọ̀la lọ́dọ̀ Ọlọ́run òun sì là láyé ayé òun ọ̀dà kìámà òun sì dà. لأكد مذخوري لدي وأعظم La akadama sihuri ladaya mẹ́rẹ̀ẹ̀rin yìí òun lòun fi lè ṣe báàrí pé òun ráyé wa òun ló sì tóbi jù nínú ayé òun tó òun fẹ́. شهادة إخلاصي Shahadatu ikhlasi alakọ̀kọ́ ni la ilaha illallah ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ọmọ la ilaha illallah ò ní. La ilaha illallah ò tẹ̀ ń wí lójú ayé Maulana nánu. La ilaha ibà ṣe òṣàṣì lè pe Ọlọ́run dáàrin ká ẹ̀ wá ń sunkún. Maulana náà ní wọ́n máa ń nú ẹnu àwọn ọmọ mi yìí èyí tí la ilaha illallah ń bẹ lára rẹ̀. Ẹ̀ ń sunkún jọ náà. Ìjọ òun lè mẹ́tì máa wí pé àmì kan àádá hayatun min hayatillah pé àmì kan lélẹ́yìí la ilaha illallah òun lẹ̀ wá fílẹ̀ òun lọ́wọ́ dantọ́ dà yìí ẹ̀yẹ́ ta mọ́tò nítorí kẹ́ẹ̀lẹ́ bá a ti dẹ́kẹ́ ní mọ́sálásí bọ́ọ̀sì ńláńlá ni wọ́n tún wá gbé wá fún yín lálẹ́ yìí. بأربعة أرجو نجاتي وإنها Tí ó bá kówó rẹ̀ lọ lè rà yìí yọ gba lóònù tí ó sì ní tí ó fi tí ò ní tí èsàn lóònù ọ̀hún òun náà wá fún yín kọ́kọ́rọ́ rẹ̀ mú olóde tòní ẹ̀ tí gbà tán alibarika ọlọ́àbá yín ṣe wùsàsì lé ẹ̀ máa gba wọlé lọ́sọ̀ọ̀sù ẹ̀ máa gba wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀ máa gba wọlé lọ́dọọdún bọ́lá wọn ti sẹ́nu. بأربعة أرجو نجاتي وإنها لأكد مذخوري لدي وأعظم alákọ̀ọ́kọ́ ń bẹ̀ شهادة ikhlasi إخلاصي la ilaha illallah òun lójú ọ̀nà tẹ́ ẹ mú tẹ́ ẹ fi dẹni ọ̀la báyìí mo kí àbá wa ní jòrò àbá wa ní jòrò àbá nítorí mi làwọn fi dúró àbá nítorí mi pé ń bọ̀ wá làwọn fi dúró lẹ́kọ̀ọ́ lónìí báyìí àbá tó ní nǹkan ṣe ń lọrin lọ́la Ọlọ́run bá wa nífẹ̀ẹ́ yín o Àmín. alibarikola àwọn ẹni Ọlọ́run Àmín. alákọ̀ọ́kọ́ nù ẹ nífẹ̀ẹ́ la ilaha illallah وحبي محمدا wàhùbí muhammadan ìfẹ́ tí mo ní sànnábì àbá ló fi wọn lọ́kàn balẹ̀ kó wọn la ẹ̀yin náà wà níbi ànábì òun ni àlífà sọ lẹ́ẹ̀kan gbogbo bí ẹ bá dé ńgbà náà muhammadu rasulullah muhammadu habibullah assalatu wassalamu alayka ya rasulallah ya sayyidu ya rasulallah èyí tọ́lọ́hún fi rán yín tẹ́ wá sí láyé tí tẹ́ wá òun náà ni shahadatu ikhlas شهادة إخلاصي òun náà ni la ilaha illallah وحبي محمدا ẹlẹ́ẹ̀kejì òun náà ni kẹ́ ẹ máa fi gbogbo ọjọ́ ayé yín kẹ́ ẹ máa fi yin Ànábì Muhammad وحسن wa husnu sununi ظنوني ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́hún ṣe fún yín òun náà ni wípé ẹni sọ́nù tó da sọ́lọ́hún ẹ yé dábàá bú sọ́lọ́hún ẹ lábàárí pẹ̀lú ọba tó dá yín ẹ gbà wípé gbogbo ń tẹ̀ ń ṣe òun ló ní gbogbo ń tẹ̀ ẹ dà òun ló ní gbogbo ń tẹ̀ ẹ ní òun ló ní àtàyè yín ẹ jùúlẹ̀ fọlọ́hún inú jùúlẹ̀ fọlọ́hún òun ló bí ń tó bí lónìí. Alhamdulillah. ẹlẹ́ẹ̀kẹta nù ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́hún ṣe fún àlùfáà àwọn ẹlẹ́yìn là. ثم إني مسلم mùsùlùmí fẹ́ẹ̀kì kọ́ ni gidi ni torí mùsùlùmí fẹ́ẹ̀kì ń bẹ mùsùlùmí fẹ́ẹ̀kì lẹ́ni tí ń sin lọ́hùn ètò ń lọ lédi fẹ́ẹ̀kì mùsùlùmí lẹ́ni tí ń sin lọ́hùn ètò ń lọ́dọ̀ àwọn ń Ṣàngó a lè fún wọn lówó ọdún a lè fáwọn ọlọ́ya lówó Ọ̀ṣun a lè fún àwọn ọlọ́bàtálá àwọn onífá àfún wọn àfáwọn méjìrò ń tiwọn wọn ní wàhálà àtọmọwọ wẹnu òun ní bàgbà jẹun òun mo fi sọ inú ọ̀rọ̀ mi níjọ náà yìí wípé lọ́dọ̀ àfàwọ Adam Salati mo ní n tó ṣe bàbá wa Mudir mo ní Ọlọ́run fi àdánwò ni wọ́n ti rin ojú ọ̀nà la ilaha illallah bọ̀
Ọlọ́run wọ́n fẹ́ dẹ́ wọn wò ìjẹ́ tí n bá fi irú nǹkan yìí kàn ọ́ bó ti lọ́ọ́ fẹ́ mi tó sọ kọjú sí mi ni àbọ̀ kọjú sí nǹkan mi gbogbo ohun tó ṣe mùdírù bó ti tó ni kò sí ọwọ́ aláwo ń bẹ kò sí ilé òǹfà ń bẹ kò sólóògùn kan tó lè ní wípé wọ́n mú ọ̀rọ̀ wọn wá dùn àwọn kò sí bí wọ́n mú ọ̀rọ̀ mùdírù lọ tójú alukuraani lọ tójú la ilaha illallah gbogbo ẹni tí ń ṣàdúà fún wọn láyé alukuraani ni wọ́n fi ń ṣàdúà fún wọn ẹ̀yin náà wà ní nkankan dùpẹ́ jẹ́ mùsùlùmí lọ mẹ́rẹ̀ẹ̀rin yìí náà tó yín ọlọ́nkọ́ wọlé mẹ́rẹ̀ẹ̀rin náà ọlọ́mọsá jẹ́ lódalẹ́ Àmín. àìtẹ́mù kanu inú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim zuyyina linnasi hubbu shahawati minan nisa'i wal bani'i dalu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس farabalẹ̀ ọlọ́run ní zuyyina linnas ẹ wo kẹ́lìmà yìí tí ọlọ́run lò ọlọ́run sọ wípé zayyana linnas ẹ wo nǹkan ọwọ́ ló majhulu fún èsì tọ́lọ́run fi lọ majhulu fún òun ni wípé gbogbo àgbákò tó bá bọ́ mẹ́yàn kọ́sọ́wọ́ àwọn ọlọ́run bẹ́ẹ̀ òun ló fọwọ́ ara rẹ̀ pa ọgbọ́ Yakumullah. man wajada khayran falyahmadillah wa man wajada ghayra dhalika fala yalumanna illa nafsahu. ẹnìkan má fi aburú tì sọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wá o àmọ́ ti yẹ aburú kú lọ́dọ̀ ara rẹ̀ ó yẹ fún Ṣẹ̀tánì ó wá ya oore sọ́dọ̀ ara tiẹ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ ń kalẹ̀ gbogbo ntí mo fẹ́ kà kalẹ̀ yìí Ọlọ́run ní ọwọ́ àwọn Ọlọ́run kọ́ ọ̀sọ́wọ́ wa ń bẹ gbogbo ẹ̀sìn ní oore ni زين للناس Ọlọ́run ka gbogbo ntọ́ da kalẹ̀ Ọlọ́run wá ní gbogbo ntí mo kà yìí àwọn Ọlọ́run ọ̀jẹ́rìsì ẹ̀ kọ̀sọ́wọ́ wa nù rẹ̀ ẹni ọba dọ́dọ̀ rẹ̀ tá a bá tì í sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn Ọlọ́run ajúùsì ni a ti yọwọ́ kó ń bẹ padà الله أكبر Ọlọ́run wá ní nǹkan yìí zuyyina linnas زين للناس òun lọ́mọ èèyàn ó ṣe ọmọ èèyàn ó ṣe é lọ́ṣọ̀ọ́ ó ṣe ọmọ èèyàn lójú yìí زين ó ṣe ọmọ èèyàn للناس lójú kòkòrò زين للناس ọmọ èèyàn sùn ní ntí ọmọ arántí nu زين للناس ó jí ní ntí ọmọ arántí nu زين للناس gbogbo hàlà tọmọ èèyàn bá wà kò ní ní nǹkan míì tí ọmọ lékì ju àwọn nǹkan tọ́lọ̀ òun kà á lẹ̀ yìí lọ. حب الشهوات hubbu shahawat ìnífẹ̀ẹ́ àníjù òun ní ń pè ní hubbu shahawat حب الشهوات ìfẹ́ àníjù حب الشهوات máa bọ̀ من النساء ọmọ èèyàn máa nífẹ̀ẹ́ obìnrin afọbìnrin lọ́sọ̀ọ́ kò sẹ́ni tí ó rọ́bìnrin tọ́ rẹwà tí ò ní máa léèkì àdánwò ní fọ́mọ èèyàn ẹ̀rí wípé sínà ló lò sòyínà ló lò àmọ́ sínà ni bàláwù ni àdánwò ni látọ̀dọ̀ Ọlọ́run wa àmọ́ Ọlọ́run wa yọra kú òǹbẹ̀ ọ̀darí ọ̀sọ́dọ̀ Ṣẹ̀tánì Ṣẹ̀tánì ni ó máa wá sí àwọn kìnnì yìí ni ó máa dẹkọrọ tiẹ̀ fún gbogbo ayé àtàfà àtònímímà àtẹni tí ò ní mímà àtẹni Ọlọ́run àtọ́bàálù àtolówó ayé àtọlọ́lá ayé àtọkùnrin àtobìnrin àmà wà kì. زين للناس حب الشهوات من النساء ẹ máa wá obìnrin tó dáa gbogbo aláma wa. والبنين ọ àfẹ bímá kọ́má farabalẹ̀ kọjá kọ́má wa ní gọ́fúnà ọmọ wa lọ́nàrẹ́bù والبنين ọmọ wa ní sínítọ̀ والبنين ọmọ wa ń bẹ lóye bó والبنين ọmọ wa ń bẹ ń bí báyìí والبنين ẹ nílé ọmọ mi ni والبنين kọ̀sọ́ ma tó tó ọmọ mi gbogbo ayé والبنين Ọlọ́run lẹ́ẹ̀ máa fẹ́ والقناطر المقنطرة من الذهب alikọ̀nàtìr àwọn ntọ́pọ̀ alikọ̀nàtìr lèmọ̀kọ́ntọ́ra àwọn owó ńlá àwọn ọlá ńlá àwọn dúkìá tó ga tẹ́nìkan ò lè tẹ́dá ọmọ wò wípé sáwá sì lè tó báyìí bírò èyí tó ṣe fún Dangote bírò èyí tó ṣe fún Ọ̀tẹ́dọ́lá àwọn olówó wọ́n ní owó débi wípé wọ́n ti náwó lérílẹ̀ wọ́n wá ná lérílẹ̀ tí wọ́n gba yìí rẹ̀ wọ́n tún fẹ́ gba yìí tẹ̀rí omi
káwọn ẹja wọn mọ̀ wípé àwọn kan tó ń sọlá wọ́n tún gbà yóò tán wọ́n fẹ́ káwọn màláíkà tí ń bẹ lókè kó mà pọ́lọ̀ ń ké àwọn wọ́n tún ṣe birthday lérí òfurufú àwọn ń pariwo pé Nàìjíríà ọ̀dà ìlú ń bàjẹ́ ibi ń pa wá àwọn eléyìí wa àwọn tún lókè lè ṣe birthday wọn ò sì bẹ̀rù bíbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ sáwọn Ọlọ́run tí wọ́n bá parí ó ti yé wọ́n ti lo ọlá alẹ́ lẹ̀ tán wọ́n lo tẹ̀rí omi àwọn kan lo nǹkan bí oṣù kan lérí birthday lérí omi ń jọ ni àwọn kan náà tún lò lérí òkè bẹ́ẹ̀ Ọlọ́run ní àti fi sọmọ èèyàn lọ́sọ̀ọ́ ntẹ́ máa wá kinu. wal-qanaatiri al-muqantarati mina ad-dahabi. ẹ máa fẹ́ dọ́là. wal-fiddati. ẹ̀yin lẹni pounds. wal-khayli. wal-khayli al-musawwamati. wal-khayli al-musawwama ẹ̀yin lẹni jíìpù ńlá mọ́tò ńláńlá àwọn ẹ̀rí lágbájá ńtọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ sí fún un. wal-an'ami. wal-an'am òun ló kọ́ hòtẹ́ẹ̀lì yìí. wal-harthi. òun ló ní kọ́mpìnì yìí. wal-an'ami. gbogbo nǹkan tó dáa Ọlọ́run lẹ́ẹ̀ máa wá káàkiri. dhalika mata'ul hayati dunya. gbogbo eléyìí mata'ul hayati dunya ẹ̀wọ̀n nǹkan ibi Ọlọ́run ti kan lẹ́sẹ̀ nù sẹ́rí pé oore ń gbogbo ẹ̀ àtobìnrin ni àtowó ni àtọ́lá ni àti kọ́mpìnì ni àti gbogbo ẹ̀ Ọlọ́run ní mata'ul hayati dunya ìṣẹ̀mí ayé nìkan náà lọ́mà. wallahu indahu husnul ma'ab. ọ̀dọ̀ mi Ọlọ́run làbọ̀ orí wà ntọ́ da ọ̀dọ̀ mi lọ́wọ́ dá lóhùn. wa anabi wa bá ń sọ ẹwọ kan. àwọn nàbí òkun bí kàyérí mi bálíkùn. gbogbo ń ta kálẹ̀ yìí wa anabi sọ fún wa pé ṣé kí n fún wọn nírun kí n fún yín nírun tó dáa jù yín wọn lọ. lilladhina taqaw inda rabbihim. ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́run. jannatun. èyí tó lóore jù lọ́rùn tó lóore jù gbogbo ntí awílẹ̀ kan wọn lọ òun ni jannatun. jannatun. ẹ rí i pé jannatu ló lò jamuwu ló lò kò lo janna ẹ̀yọ̀ kan lilladhina taqaw inda rabbihim ẹni ó bá bẹ̀rù Ọlọ́run lahu inda rabbihim ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́run jannatun kìí sàlẹ̀ jannata al-qiyamah nìkan yóò gbádùn láyé irun táwọn tó ń rí tí wọ́n ń lé kìíní ibi ọba jòkó ni ó ti máa wá bá lé mọ́tò tó fi wá nígbà tẹ́ ẹ ti bẹ̀rù Ọlọ́run ṣáájú. inda rabbihim jannatun. ibi ẹ̀sìn kó lọ ni Ọlọ́run mọ bí ó ti darí àwọn èèyàn wá bẹ̀. Allahu akbar. ọba tó ti ṣe Ádámù ńjọ́ ṣe Ádámù náà dé yà yìí dẹ́sàtì lọ́jẹ́njọ́ náà òun lọ́ padà délé ọlọ́ra yìí bọ́lá òun ó ti ṣe bí ẹ̀yin náà wà ní Ṣàngó lọ́hùn nù. inda rabbihim torí pé ìbẹ̀rù Ọlọ́run ń bẹ lára yín ń bẹ nínú ọ̀rọ̀ yín ń bẹ nínú wà yín ń sì ń bẹ nínú ṣe yín fa ayé nífàkúfà lé ayé lékulè. ó gbé àwọn tó bá yín fìdí wo ń tọ́lọ̀ ń ṣe fún wa tọrọ bá mi lẹ̀ yín ń wá kì í ṣe ń táwọn ń rí òun lẹ̀ ń wá Ọlọ́run lẹ̀ ń wá kí n tẹ́ jẹ lógún lọ́dọ̀ ṣé wùsàsìlì òun náà ní bálùkìyàmù ti dà mọ̀lára ṣé wùsàsìlì ò fi ayé rẹ̀ ra nkankan ju bálùkìyàmù ti dà lọ gbogbo owó tí ṣé wùsàsìlì ní wọ́n ná fọ́lọ́hún ni wọ́n ná fún gbèsè ayé ara wọn wọ́n ná fọ́lọ́hún òun ni wọ́n fi lọ lè bọ́lọ́hún òun lẹ́yìn náà tọ̀ yìí irú àlìjẹ́nà bẹ́ẹ̀ tọ́lọ́hún pàṣẹ rẹ̀ ń bẹ bẹ́yìn náà akéré ma do ama sẹ́nsálẹ̀. mẹ́tàdé alẹ́ khalidina fiha. bàbá gbé wá fún yín ọmọ jẹ àrọmọdọ́mọ ó débẹ̀ kò ní tán. aṣíwájú mutahharatun. aṣíwájú ni mutahhara ẹ̀rí nǹkan á wà ṣe gbogbo nǹkan tó dáa fún yín. aṣíwájú mutahhara. aṣíwájú mutahhara. àwọn tí ń wọ́wọ́ kì ń náà obìnrin náà wọ́n fẹ́ tó dáa Ọlọ́run ti wá fẹ́yìn náà léyìí tó yá yìí. aṣíwájú mutahhara. ọwọ́ fún yín ní nǹkan tó dáa láyé. aṣíwájú. Ọlọ́run wá ní gbogbo ohun tí mo ṣe fún wa ni lẹ́ni tí ó bá wo alákọ̀ọ́kọ́ mina nìzáyì gbogbo ẹni tí ó bá wá kí ń wàá fún lẹ́yọ̀ kan tó ju gbogbo ẹ̀ lọ ó ju táyé lọ ó ju tàlìkìyàmà lọ kọ́dọ̀ ọjà lè jẹ́nà lọ kí ni nǹkan náà. jannatu tajri min dáná àbá àwọn tó ń tẹ àbá wàlídìwánù minallah ìyọ́nú Ọlọ́run mọ́sàájì àfa àwọn ẹlẹ́yìn lọ́n pàdé ìyọ́nú Ọlọ́run. ìyọ́nú Ọlọ́run
Ọlọ́run ní gbogbo ń ti ń ṣe fún un ní kò tán mi ń dùn àbí kéèyàn Ọlọ́run yọ́nú sí. Wallahu basirun bil ibadi. Bẹ́ẹ̀ ń bá yọ́nú sí ìní bínú ìní gbantí mu sí fún lọ́wọ́ rẹ̀. Ìyọ́nú Ọlọ́run lẹ̀ pàdé. Àtẹ̀mí àti ẹ̀ tọ́jẹ́ pé ayé là ń wá kí àwa Ọlọ́run kí ká mú wá sí lára àlùfáà wa ẹlẹ́yìn la. Hayyakumullah. Èyí tó fi gbogbo ayé rẹ̀ lẹ̀ fọlọ́run. Karamakumul karim. Tọ́lọ́run wá dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Ọ̀kan nínú àwọn àfa nígbà tó wá tó ó dààmú ara rẹ̀ láyé ó kó ọrọ̀ jọ ó kó gbogbo nǹkan jọ ìjọ tó wá fẹ́ jẹ́wọ́ ara rẹ̀ fọlọ́run ó wá ní nǹkan mẹ́rin làdánwò tọ́lọ́run gbé báwọn láyé. Inni bitulitu bi arba'in masulitu. Ó ní Ọlọ́run fi àdánwò nǹkan mẹ́rin ó fi kàn án masulitu. Nígbè nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí sínú ayé yẹn. Illa li shiddati shaqwati wàhálà. Àdìmọ́já sí wípé kí shiddatu shaqwati kéri ibú wọn tún nípa sí lọ́lọ́run torí ẹ̀ gbé fún un. Wàhálà kí wàhálà ayé wọn tún pọ̀ kó wọn má rí okun wàhálà bọ́kú tó wọn fi kú iná làdánwò mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n wá bí àfa náà wípé àdáwò mẹ́rin wo ní kéri ibú báyìí lọ. Ìbílísù. Ọlọ́lá kọ̀ọ̀kan ní ṣèyítánì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfa ní ṣèyítánì ń lùlù fún ní tí wọ́n ṣe ń jó. Wọ́n dùn ní bàbá àfa wọ́n wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé yìí sínú ẹni tí ń jíjó lu ṣèyítánì. Alhamdulillah. ọba fún àwọn lẹ́yìn lànà dúpẹ́ èyí náà sínú ẹni tí ń jójú ẹ̀. Alhamdulillah. bí ṣe Ádámọ̀ làwa ń wò bàbá wa Mùdírù làwa ń wò kò jẹ́ àlè máa ń wá tuntun fìràn ayé kí èmi ẹ̀ wá ń tí ń sọ̀rọ̀ nù rédíò kí bọ́lọ̀ ń bá ti fún mi lóúnjẹ àárọ̀ àtọ̀sán àtàlẹ́ tẹ́bí òsì pa àwọn ìyàwó mi fàbí yìí wà níhìmá wàlíkúlù hayyinu Hayyakumullah. gbogbo nǹkan yòókù wa ń bá wa ni kò sí ń tà ń fa nù rẹ̀ torí bí adé yìí náà àwa náà mà bá débẹ̀ kánrin àwọn tá a jọ kéwù tí wọn ò tí ì ráyè dé yàyà àwa débi yìí tá a tún máa wá wo kíní kan lókè wípé nǹkan kan tún bẹ́ńbì kan tó dùn yìí tó ṣe fún wa yìí lọ kò sí. Masha Allah. ilé àni bàbá wa ń sọ lẹ́ẹ̀kan wípé ìmọ̀lẹ̀ kan tó tó mọ̀lẹ̀ Sheikh Adamu lẹ́kọ̀ọ́ yìí inú àfa tó sùn nílẹ̀ yìí tó tó mọ̀lẹ̀ Sheikh Adamu bàbá wa Ìmáàmù Zango wọn ní kò sí Sheikh Adamu lówó ni kò lówó ìmọ̀lẹ̀ rẹ̀ wọn lọ káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá mà wípé Sheikh Adamu ń bẹ báwọn àfa Lárúbáwá máa ń yan àwọn àfa lágbàáyé inú àfa àgbáyé ni wọ́n ju Sheikh Adamu àti ó ti kú láfa Nàìjíríà ni Masha Allah. ẹni yóò ṣe ní nǹkan kan kò lówó èyí tọ́lọ̀ ń ṣe fún yìí náà tó ó tó kẹ́ ẹ máa dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ṣèyítánì àbá lọ́wọ́ òun lọ òun ò ríra àwọn gbàálẹ̀ lọ́wọ́ ẹ̀. Wà dúníyà. ayé fẹjú máa òun sì tẹ̀lé ayé lọ òun ọ̀bọ́lọ̀ ń lọ mọ́ ayé gba Ọlọ́run lọ́wọ́. Wà náfúsí. ẹ̀mí òun gan-an fúnra rẹ̀ ẹ̀mí òun ó tún ṣàkóbá fún un ẹ̀mí òun ò dúró ti Ọlọ́run mọ́ Ṣèyítánì lọ́ba lọ. Wàlẹ̀ hawa. ẹlẹ́kẹ̀rin òun náà lè fẹ́ ẹnu tinú mi ní í ṣe ntẹ́ sèré bí ti rìn ní ìrìn fọ́rọ̀ Ọlọ́run àbá ní ìfẹ́ ẹnu tó ń dààmú ayé òun. Kayfal khalasu. Kayfal khalas Kayfal khilazu báwo mo ti fẹ́ là lọ́wọ́ mẹ́rẹ̀ẹ̀rin. Wa kulluhum a'da'i. mẹ́rẹ̀ẹ̀rin yìí sì ní ọ̀tá àwọn ni àbá ní ọ̀tá àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì jòkó tì wọ́n lọ́rùn yìí. báwo lòun ti fẹ́ là. tad'u ilayhi khawatiri. Wàhálà lè hawa. àbá ni mo rí ìfẹ́ ẹnu. Tad'u ilayhi khawatiri. gbogbo ìròyìn wọn àti làákàyè wọn ibi tí ń pè wọn lọ òun ni kó wọn máa sì fẹ́ ẹnu kó wọn fọlọ́run lẹ̀. Fi dhulumati shahawati wal ara'i. inú òkùnkùn shahawat yìnrìnyìnrìn ayé àdìgbà àdàwọ àdìkòkò bàbá àsásùn ọ̀pọ̀lọpọ̀ àbá mi ti dẹni tí ń jẹ yẹn torí kíni torí pé òun náà fẹ́ kóyànjọ òun náà fẹ́ lu ọfẹ́ sọlá ọfẹ́ ṣe dáwọ́lá jẹ́ àfa nígbà táwọn Mọ̀lánà ṣe òṣàṣì lílo tiwọn àwọn ọ̀jẹ̀ yẹn àwọn Mọ̀lánà ọ̀pá yẹn la ilaha illallah ni wọ́n fi sí àti sí àwọn bàbá wọn tó bí wọn aláwo dé ìwọ máa pilẹ̀ táwọn bàbá rẹ jẹ́ àfa lánàá wọ́n ti parí ọ̀rọ̀ rẹ ìwọ tó wá tọ́ fà lọ àwọn bàbá rẹ ti parí ọ̀rọ̀ rẹ kalẹ̀ ọgbọ́. Hayyakumullah. Mọ̀sọ́lọ́dọ̀ àfa Adam níjọ́ ní ìjẹ́ ẹjọ́ mo ní ọmọ alẹ́ àfáǹdá kan
kò gbọ́dọ̀ jẹ́ tẹ̀sùbá àwọn okùn bíi ẹgbẹ̀rún mọ́ wọ́n láfàǹdà ti kó kalẹ̀ gẹlẹ́tẹ̀ ìjọ sẹ́wù àbáṣẹ́wù Yahaya wọ́n láfàǹdà wọ́n ní tẹ̀sùbá náà ń bẹ wájú wọn gẹlẹ́tẹ̀ wọ́n ní tí wọ́n bá sáwó kọ́ Ọlọ́run lọ tọ́ba wa sàdáàrí kan wọ́n máa pẹ́ sẹ́yìn àti àbádìl wọ́n bí ilé àṣà náà ti sẹ́yìn àti àbádìl. ìjọ tá a fa ǹda ti parí ọ̀rọ̀ gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nù ẹ̀dá kò torí Ọlọ́run ìwà ń dà fún wọn ní sẹ́ àbí ọ̀dà fún wọn ẹlòmíín wà ń bẹ àwọn bàbá wọn parí ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ wá mà wípé ń táwọn bàbá wọn parí wọn Ọlọ́run ń bá wọn rè lọ́wọ́ kó fi dàgbà kó tó kó fún wọn ni ọwọ́ àtọ́fà lọ. ẹlòmíín náà àwọn bàbá rẹ̀ ò ṣiṣẹ́ ẹrú ẹ̀ èyí tó yẹ kó wọn náà mú tẹ̀sùbà kó ṣe é kalẹ̀ fún ọ̀la àwọn ọmọ tiẹ̀ náà òun náà tọ́ awo lọ bẹ́ẹ̀ yẹn bá sì ṣàwò aládàsẹ́ òṣàṣìlì wọn ni wọ́n padà wú ọgbẹ̀yìn náà. وعرى الهوى تدعو إليه خواطري dá lóhùn kí n wálé kí n sọ̀kalẹ̀ ó tó báyìí náà. الشهوات والآي adún lọ fà wàláhi làásìm rabadumọ ìkìlẹ̀ nísìnyí. arákùnrin kan ó lóun kọjá lọ pẹ̀lú àwọn jàmáà kan ìgbà tó wá tẹ̀lé àwọn jàmáà náà bọ́yé alápèjúwe kéèyàn wà nùmọ́lù ẹ̀ tí a bá pọ̀ wọn máa lérò tí pọ̀ kọ́fílà èrò pọ̀ ńbẹ̀ ó nílẹ̀ kẹ́nà báwọn ti ń rìn lọ pẹ̀lú kọ́fílà yẹn ti ń lọ lẹ́nìkan bá dìde láàrin àwọn ìgbà ni wọ́n dìde ntọ́kọ́ wí ni pé إلهي ó ní wọ Ọlọ́run كيف هذا في الدنيا òun kọ́ قال الله تعالى في ميراج النبي òun kọ́ يا أحمد òun kọ́ marra rajulun أن بعد الصالحين مر على جماعة ń lọ́nu kọ́fílà. فإذا بطبيب يصف الداء والدواء ìwọ̀n ọ̀hárí dókítà kan tó dìde Fakọ́l. yasifu dáhà dókítà yìí wọ́n ń ròyìn àìsàn kan والدواء ẹsẹ̀ ń ròyìn oògùn ẹ̀ pé فقال farabalẹ̀ ẹni ó bá lárùn inú rúnrún oògùn rẹ̀ rí ẹni bá lárùn orí fífọ́ oògùn rẹ̀ rí ẹni bá lálàákàlà oògùn rẹ̀ rí ẹni ó bá jẹ gbèsè oògùn rẹ̀ rí ẹni tí ó bá rọrùn sùn oògùn rẹ̀ rí ẹni yìí ń ròyìn rẹ̀ oníkálukú wa ra oògùn tí ń ṣe lọ́dọ̀ arákùnrin فقال kí bó ṣe Ọlọ́run jama الله أكبر arákùnrin yìí wá sọ ọ wá dìde ẹni tó wà nù ọkọ̀ yìí ọ wá dìde فقال ọ wá sọ fún dókítà يا معالج الأجسام ó ní wọn ọkùnrin tó ń polówó oògùn wọn dókítà tó ń ṣe wòsàn ara هل تعالج القلوب ẹwọn nǹkan alito aliju lekoluba ìjẹ ológun ẹ̀mí ọkàn tó ń sóògùn tó ní ń ta lè fi tiriti ọkàn gbogbo ntọ́ ń kà látàárọ̀ yìí ara nìkan ni ẹni rí ń fọ́ ẹni bàmú ẹni tí òórùn sùn ẹ dákun ẹni tí ẹ̀mí rẹ̀ bá ń ṣàìsàn táìsàn ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ìjọ ní tó lè fi wòsàn. فقال الطبيب نعم arákùnrin yìí ni ṣé ọkàn ní ń sàárẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni olóhùn ológun ẹ̀. وقال bí wípé kí lóògùn náà. صف لي داءه ó ní wọ́n wá ń sọ fẹ́ ni ó béèrè wípé irú àìsàn wo ni ń ṣe ọkàn rẹ̀ tóun bá mọ irú àìsàn tí ń sọ ọkàn rẹ̀ òun oògùn rẹ̀ ń bẹ́yà yìí tó wọ́n fọ́. فقال قد أبلمته فقسا وجفا kọ̀dẹ̀ asìlà mọ́tíù. فسقا وجفا kọ́dí asìlà mọ́tíù. أبلمته فسقا وجفا rárá kọ́dí asìlà mọ́tíù zùnú ó sì í kọ́ni ó ti yé báwọn wáfà sákọ̀ wájàfà. ọgbọ́ asìlà mọ́tíù zùnú wáfà sákọ̀ wájàfà ẹsẹ̀. nígbà tó ní kọ́dí asìlà mọ́tíù fi sí kọ́ ibi mo lágbé ìwọ̀n sí ọ̀ndà òun ni kí fi sí kọ́ wá kí ló asìlà mọ́tì rẹ̀. قد àdúró ẹsẹ̀ ló kó kùnkùn báyẹ̀ mìíràn wá bàzákọ̀ ìwọ̀n ń wà kùkì ń bẹ̀rẹ̀ ibùkì wájàbá ọgbàgbé Ọlọ́run. فهل من علاج ìjẹ́mu olóògùn tí ó lè ṣe wòsàn ọkàn òun yìí ó ní ẹsẹ̀ ló di ẹsẹ̀ ló òun ló búlọ́ọ̀kù rẹ̀. فقال ọ̀hún ara ti الطبيب Ọlọ́run mọ́ òun náà ní ẹni tí ń ta oògùn ìwọ̀n sọ fún un pé علاجه ntọ́ òun lè fi bọ́ stiriti rẹ̀. التضرع والابتهال òun ni pé tó o bá délé àtàdọ́rọ̀ o máa lè yíra máa lè fọlọ́ sálùwàlá o máa wá fara gbolẹ̀ o máa sunkún fọlọ́ wàlẹ̀ ibtihal o máa fara gbolẹ̀ o máa sunkún o máa sọ fọlọ́ pé kó fèrè jìn ọ́
ọmọ ṣe istighfar ọmọ sunkún lóru ẹni yìí wá ń sọ fún bẹ́ẹ̀ wípé n tó lè fi ṣèwòsàn tí ń sọnù. والاستغفار آناء الليل وأطراف tọ́ba sì kí النهار. lóru kọ́ ọmọ ṣe istighfar ẹ̀yin jama ntẹ́mi náà fún yín nù gbogbo ẹni tọrọ rẹ̀ ọba lójútu rárá ọkàn rẹ̀ lọ́dọ̀tí ما شاء الله. tọ́ ọba fẹ́ kọ́rọ̀ rẹ̀ lójútu àtàdọ́rà ẹ máa fara gbolẹ̀ ẹ̀yin obi ẹ̀yin náà ẹ máa fara gbolẹ̀ lóru wal ibtihal ẹ máa yíra mọ́lẹ̀ ẹ máa pè Ọlọ́run wà kíni. والاستغفار آناء الليل وأطراف النهار. ẹ sì máa tọrọ àforíjì lóru àti lọ́sàn-án. والمبادرة إلى طاعة العزيز الجبار. ẹ sì sáré máa lọ lè ṣe tọlọ́hun irú èyí tá a ṣe lónìí ní sìn àti yanjú ọ̀kan nù àlámàrí wa. والاعتذار إلى الملك الجبار. ẹ lọ gbogbo ntọ́ bá ti ṣe lọ́hun jẹ́wọ́ rẹ̀ fọlọ́hun oníkálukú jẹ́wọ́ rẹ̀ bọ́bá di lóru ẹ jẹ́wọ́ ara yóò ẹni tó ti kú lọ́sàn-án jẹ́wọ́ rẹ̀ lóru fọlọ́hun túbá o ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn jẹ́wọ́ rẹ̀ lóru kó túbá o ẹni tó fẹnu bá tiẹ̀ jẹ́ jẹ́wọ́ rẹ̀ lóru kó túbá ẹni tí ń ṣeré tó ń fẹnu àtẹ́lù yá jẹ́wọ́ rẹ̀ lóru kó túbá gbogbo ẹni ó dáa fún tó tilẹ̀ kóró ma tó ọlọ́sẹ̀sọ ni tí ó sì sẹ́sọ ọ̀ya jẹ́wọ́ fọlọ́hun gbogbo ẹni tí ó bá dáa fún ni máa lẹ́kọ̀ọ́rọ́ mẹ́ni ó dáa fún ẹni ó bá dáa fún tó bá mà kọ́nà tó ń pa tó bá dáa fún òun kìí ṣe mímọ̀ òun bọ́bá rẹ̀ ni ó dáa fún kò ní lẹ́kọ̀ọ́rọ́ ma torí ó mọ̀ pé fídì tó òun náà wà lòun náà wà gbogbo ẹ̀yin tẹ́ jòkólẹ̀ yìí tẹ́ wà lójú ọ̀nà gbígbé ń da irú bàbá tí ń mú wá látẹ̀ka yìí kí lẹ́ ń kókó bàbá yìí tẹ́ntẹ́n irú bàbá tẹ́ntẹ́n yìí ẹ̀ lè bá ń bi kọ́ máa ba ẹni ó dáa fún jẹ́ toró ti dáa fún. ما شاء الله. ìwọ tí o ti dáa fún má bẹnu àtẹ́lu ẹni ó dáa fún kó lè bá dáa fún ọ ntí òjò dáa fẹ́ lòmíì ọ̀rọ̀ ẹnu ẹ̀ níbi ń kó bára rẹ̀ arákùnrin yìí lóògùn tó wọ́n fún un. فهذه معالجة القلوب olóògùn tá a fi wúwọ́ kan nu. والشفاء من علام الغيوب. òun ni ó sì wúwọ́ sàn lọ́dọ̀ Ọlọ́run. فصاع الرجل الصالح arákùnrin rẹ̀ yìí ọba kíbò sílẹ̀ kan náà. ومضى باكيا ọba bọ́lẹ̀ nọmọdún ibà ń sunkún lọlé. وقال nígbà tó délé lọ́ba sọ pé. نعم الطبيب أنت. ni'ma tabibu anta ọwọ́ aṣọ fọkùnrin tó fún ológun wípé dókítà rẹ̀ ni wọ̀ yìí òun ní kí ọkàn òun sàárẹ̀ kí lòun lè fi wò ó ní kó wọn padà lọ sọ́dọ̀ Ọlọ́run kó wọn máa lè ṣe pẹpẹ fúrufú. أصبت علاج قلبي. gbogbo ntó lè asọ́pútà ìlàjà kalbi dédé ntí ntó lè fi tírìtì ọkàn mi òun lọ sọ. فقال الطبيب arákùnrin dókítà yìí wá sọ pé. هذا معالجة قلب من تاب. ọ ní wọn nìkan kọ́ o mu'alaja hada ọ̀rẹ́ yìí tí mo sọ yìí mu'alajatu qalbi man taba òun lẹni tó bá fẹ́ darí lọ sọ́dọ̀ Ọlọ́run tó ti ṣẹ̀ ntó lè fi tírìtì ẹ̀mí rẹ̀ pẹ̀lú Ọlọ́run bí istighfaru bá ti pọ̀ jù ọgbọ́ حياكم الله. bí istighfaru bá ti pọ̀ jù fún yà èyí ọ̀rọ̀ àánú Ọlọ́run wallahi summa billahi alladhi la ilaha illa huwa ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ọba ti lójútùú kọ́lọ́dọ̀ àwọn àfa ṣe é máa wí pé ẹni yìí ní kí dókítà ó fún un níwòsàn ni ọwọ́ fún un níwòsàn rẹ̀ ìwọ náà ń lọ́dọ̀ àwọn tí bọ́ wùsẹ́ ọwọ́ ni wọ́n wù àfáwẹ́ lẹ́yìn là ìjọ táwọn èèyàn ti ń rí ṣòro láyé tí wọ́n ti ń lọ́dọ̀ àwọn àfa ìtí wọ́n máa béèrè ni pé ẹ̀dá kùn ta ni ń ṣe mí ìrẹ́ ni béèrè ṣe ìmọ̀síra mi ọ̀sẹ́ ni ó béèrè rí kọ́ wá fowó kalẹ̀ ẹ̀dá kẹ́ bá yẹ̀ wò ṣe ìmọ̀síra mi ẹ lọ lè yẹra yín wò bọ́ọ̀ bá lè yẹra rẹ wò lọ́dọ̀ àwọn tí ń wo yẹ̀pẹ̀ àwọn kan tiẹ̀ tún sọ níṣẹ́ wípé yẹ̀pẹ̀ wíwú ọ̀dà wọn ni ká wo sí ọ̀dà wọn rò pé àwọn lè ba ọjà ìjà àfa jẹ́ ọjà ìjà àfa Ọlọ́run ti parí ẹ̀ ẹnìkan ò lè bà á jẹ́ ìwọ dúró ní fídíì tiẹ̀ ọjẹun rẹ ọ̀tà ń tọ́ ọba lè tà tọ́jẹ́wò sàn nàbàwí tọ́ gbà wá ń Saudi àwa náà ọ̀tà yìí táwọn bàbá wa fún wa tí wọ́n fi lé àwa náà lọ́wọ́ ká tẹ yẹ̀pẹ̀ ká wo yẹ̀pẹ̀ àwọn èèyàn máa wò kódà àwọn tí wọ́n sọjọ́ téyìn ó kù ń bẹ̀ bàbá wa máa dìbò mí ń ká sì di jẹ́ǹda Ọlọ́run bá wa kẹ́ wọn ẹrú Ọlọ́run kan níjọ́ náà ọ̀rẹ́ ìyá rẹ̀ ọwọ́ sọ fún mi èmi sì àwa sì máa mọ̀ wọ́n lánàá Ṣéhù Mádìbò pẹ̀lú Ṣéhù Zásìlì ó ti yé báwọn àwọn Ṣéhù Zásìlì ní àbá mi ń ká sílẹ̀ jẹ́nà ọ̀yẹ́ bá wọn pé lọ́ọ́ jẹ́ níjọ́ náà mo wá ní bàbá yìí ní Ṣéhù Zásìlì ní pé ẹ bá wọn àdàdì kìíní ẹ jẹ́ àdébẹ̀ ká lọ lè béèrè
Tinubu lónìí tó fi dà bó ti dà lónìí ọwọ́ sí Modibo bẹ́ẹ̀. Masha Allah. Ọwọ́ sí Modibo bẹ́ẹ̀ àwọn sọ fún wípé ó débẹ̀ ní 99 níjọ́ náà. Gbà ó débẹ̀ tó bá sì débẹ̀ tán yóò máa bẹ̀ lọ́wọ́ rẹ̀. Ìwọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí òsì lọ́wọ́ ẹ̀. Masha Allah. Àwọn àmì lọ́rin nu. Wọ́n wá débẹ̀ sí Modibo wa ní kí ló ṣe wọn lọ́rẹ̀ ìyáwó ni báyìí gbogbo nǹkan la tọ́jú. Bàbá náà wá wù ọ̀la. Yẹ̀pẹ̀ náà lọ́la njọ́ náà yẹ̀pẹ̀ tí wọ́n ní ọ̀dà ọwọ́ là. Ṣé Modibo ni ẹ má tọ́jú ẹ̀ mọ́ eléyìí ti kú. Tó bá di aago 12 kọjá ìṣẹ́jú 15 yóò kú láyé. Ẹ má ṣe nǹkan kan mọ́. Ẹni tí ó ní òkú ẹni tó níyà yìí wá ń sunkún mo ní má sunkún. Mo ní ẹjẹ́ àwọ̀ òwò náà ó ṣe é ṣe kọ́ má rí bẹ́ẹ̀ bóyá wọn kàn wú tí wọ́n ní. Àbá nígbà tó di aago 12 ọkọjá ìṣẹ́jú 15 tí wọ́n wí. Gẹ́gẹ́ ẹ̀mí ìyá yìí sì bọ́. Ó sáré wá bá mi ó wá kanlẹ̀kùn mọ́ mi lérí. Ó wá bá mi ó ní ó ní àwọn kú ìjọ òun lè bẹ́yàn bá ń sọ fún mi wípé àwọn tí kàsábàlì múnájì múnà wà láwùsàdàkú ní ìlú rẹ̀ dàrú wà láwùsàdàkú èmérì. Confirm. Ìwọ ṣe ní wà láwùsàdàkú ń bọ̀ ní kàsábà ọ̀tọ̀ ní wà láwùsàdàkú dẹ́gbẹ́tìlẹ̀ wọ́n sọ̀dáka. So kíní òun ti ká láfa ara wọn lónìí. Bàbá wa lẹ́yìn ilẹ̀ ẹni tí ń sọ pé wọ́n ń wu ìpẹ́ kò sí iṣẹ́ kò sí nkankan ẹni ó ní kọ̀ dánú Ìsìlámù ká wu ìpẹ́ àbí ká wu omi àbí ká wo tẹ̀sùbá àbí ká wo Kùránì gan tí wọ́n wò gbogbo ẹni ó kọ̀ndẹ́mù rẹ̀ ẹni ó bá mi kọ̀ndẹ́mù gúgù èyí tí bàálù ń lò tó bá dókè mo throw message yìí sí gbogbo ẹni tí ń sọ wípé kò sí iṣẹ́ wíwò mo wá ń dá padà fún wa wípé gbogbo àwa àfà tá a jẹ́ mùsùlùmí pátá gbogbo wa là ń wọṣẹ́ kò sẹ́ni tí ò máa wọṣẹ́. Èyí tí ń bẹ lọ́wọ́ rẹ tó ń tẹ̀ ń wusẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì bàálù tó ń gbé lọ Mẹ́kà tá ń gbé lọ hajj tó bá ti dókè kìí jẹ́ pé ó mọ̀nà tẹ́lẹ̀ ẹni tí sì ń wa pílẹ̀nì ọ̀mọ̀nà yóò béèrè lọ́wọ́ yẹ̀pẹ̀ tọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ òun lẹ́ ń pè ń gbọ́kù tó bá ti tẹ̀ tó tẹ̀ bí wọ́n ti tẹ̀ yẹ̀pẹ̀ òun náà máa sọ fún un pé gbà báyìí òun náà máa dàrẹ́ tẹ̀ pé gbà báyìí ẹ̀yin bẹ́ẹ̀ ń bi tẹ́yìn jòkó tẹ̀ ń sùn ẹbẹ bi tẹ yẹn ń jòkó tó ń fa tẹ̀sùbá tó ń fa kọ́ ní mú bàálù lọ títì kọ́ ló sì wà ètí mú bàálù rìn òun ni gọ́gù táwọn èèbó ti parí sára rẹ̀ tọ́ba wá di pé wàhálà kan bẹ́ẹ̀ bi tí ó sọ̀kalẹ̀ sí tí kurukuru ọba ní tí ó sọ̀kalẹ̀ àbáwọ̀ ẹlẹ́yìn la yọ wá gọ́gù ọ̀wà sọ fún un pé ewu ń bẹ o ìgbà gọ́gù ń sọ fún ẹni tí ń wa pléènì wípé ewu ń bẹ ńlẹ̀ má lọ o bọ́ ọba lọ ẹ kú o ọwọ́ adúró lókè fúnra rẹ̀ ìrètí kí nǹkan ó kílíà omi ọmọ wa káàkiri yóò tún lọ lú mi wọn ní kò tí ì ráyè sọ̀kalẹ̀ àwọn tá à ń bẹnu rẹ̀ àárí ẹni tí ń tẹ̀ òun lórí ẹni tí ń wo yẹ̀pẹ̀ lórí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni tí ń wo yẹ̀pẹ̀ bá ń sọ fún ọ pé má tìrápò ewu ń bẹ lójú ọ̀nà bọ́ ọba ní rọ́ọ̀nì ń pa òkú torí pé tí bọ́ọ̀gù bá sọ fún ẹni tí ń wa bàálù pé ewu ń bẹ lójú ọ̀nà tọ́ba ní rọ́ọ̀nì ń pa yóò fẹ́ ní àwọn èèyàn ṣòfò ìsàn káwo yẹ̀pẹ̀ da kò sí ẹni tó lè sọ wípé káwo sí ọ̀dà kò sí àfà tó lè sọ pé káwo sí ọ̀dà àdìsí tó bá ní káwo sí ọ̀dà àdìsí ànábì kọ́ tọ́lá ànábì ti mọ̀ pé ìgbà kan ń bọ̀ wá àwọn èèyàn máa wà nù rújú wọ́n sì máa nídìí àti tàmọ́lẹ̀sì lọ́lọ́run fífi mọ àwọn kan ẹ gbọ́ àròfà bá àdùhún wà àràdà àmbáàdì àwọn kan máa ọlọ́run gbé mímọ́ rẹ̀ kú lọ́dọ̀ àwọn kan ẹbí ẹni tó bá ní káwo yẹ̀pẹ̀ ọ̀dà nù Islam ẹni kọ́ máa tẹ̀lé bàlúmà ẹni kọ́ máa fẹsẹ̀ rẹ̀ rìn torí pé ojú ọ̀nà tí ń bẹ lọ́run kò dàbí ojú ọ̀nà yàyín kò sí títì ń bẹ aka máa pé títì ń bẹ lókè ni kò sí títì kan tí wọ́n là á bẹ̀ gọ́gù lọ́la títì fókè ọlọ́run ló sì fi máa nì mọ àwọn tí wọ́n ṣe ìmọ̀ àwọn náà ló fi mọ àwọn tiwa náà ẹnu pé nǹkan tiwa àwa mùsùlùmí kì í dùn má wa kì í jọ wá lójú ntọ́lọ̀ ń fa nàbì. Sallallahu alaihi wasallam. bí n tó fún Bani Israila agbé ọlá fún n tó fún Bani Israila ju n tó fa nàbì lọ. kẹ́rì káwọ́ yẹ̀pẹ̀ ogún àwọn ànábì ọlọ́run ni. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Anakumullah ọmọ bàbá Lágége.